Jálá epo pẹntiróòlù di 1,300. Àwọn ará ìlú fi igbe ta. Ilé ìwakùgbẹ họ́nhọ́n lọ́lọ́gbọ̀rọ̀ǹgandan bí ejò afàyàfà lára ìlú ń tò ra epo látàrí ọ̀wọ́ngógó epo pẹntiróòlù tó kọ́nà sẹ́nu ní ìpínlẹ̀ Èkó àti ní ìlú Àbújá. Bí a bá ń dá láṣà wípé àsùnjí lorun tàṣálẹ́ òní, ìyẹn kì í ṣe fún awakọ̀ ará ìlú Èkó lónìí tí ń ṣe ọjọ́ Ajé Monday, bí ọ̀wọ́ngógó epo pẹntiróòlù ṣe fa họ́wùhọ́wù láàrin ìlú, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn àti ní ìlú Àbújá, tí ọ̀pọ̀ àwọn obìnrin àti ọkùnrin, arúgbó àti omidan pẹ̀lú èwe ìwòyí ń ṣe iṣẹ́ gbígbé gálọ́ọ̀nù epo black market káàkiri ẹ̀bá ojú ọ̀nà márosẹ̀ ìlú Èkó, ta epo ní ọ̀pọ̀ owó ńlá per lítà ní 1,300 tí ọ̀pọ̀ ń tà ní per lítà ní 1,500 ní ìpínlẹ̀ Èkó àti ní ìpínlẹ̀ Ògùn. Bí ó tilẹ̀ jẹ́ wípé gúdúgúdú tó ń bọ̀ fún ti ìwọ́de ni kò tíì bẹ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni bàbárùgùdù ọ̀wọ́ngógó epo pẹntiróòlù tún rógbàmù sí gbangba ìlú. Bẹ́ẹ̀ ni ìṣèwádìí ní ìlú Àbújá ní ọjọ́ Sunday fi hàn wípé díẹ̀ nínú ilé-iṣẹ́ tó ń ta epo pẹntiróòlù ni wọ́n ń ta epo ní 660 litre àti ní 800 litre bí ọjà black market, èyí tí àwọn olówó ọjà epo black market ń tà ní 1,300 sí 1,500. Àwọn ènìyàn ìlú ń ké gbàjarè sí ìjọba àti àwọn onílé epo láti gbé ọwọ́ gàlàgàlà jùlẹ̀. Díẹ̀ sọ wípé ebi ń pa àwọn ará ìlú ò rí oúnjẹ jẹ, ọ̀wọ́ngógó epo tún fojú hàn láwùjọ. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní ọjọ́ Ajé Monday.